اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. الحمد لله الذي خلق الكون وما فيه جميعا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. له الحكمة البالغة بما يشرع لعباده، إنه هو العليم الحكيم. أستعين به وأستهديه وأتوب إليه. من يهده الله فلا مضل له، ومن ضل فلن يجد من دون الله وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الملك الحق المبين. وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه وعلى كل من اقتفى آثاره إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. اعلموا عباد الله أن خير الحديث كتاب الله، وخير الهدي سنة نبيه محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار والعياذ بالله من النار. adọ́pẹ́ fún Ọlọ́run ọba tí ó dá ayé àti gbogbo tí ń bẹ láyé. òun náà ni ọba tó dá ọ̀run àti gbogbo tí ń bẹ lọ́run, èyí tó wà nú ilẹ̀ tó wà nú ibùdó. tọba Ọlọ́run ni, tọba adẹ́dá ni. yìí gbaṣẹ́ ṣe lọ́wọ́ ọ̀rá wọn fún títòru àti tọ̀sán, kò ṣẹ̀yìn Ọlọ́run. Ọlọ́run sì lóhun wá ń ṣe yìí liman arada an yadhakkara aw arada shukura. òun ò ṣe lásán, òun ṣe fẹ́ni tí ó bá fẹ́ tó níròrí, tí ó mú òye, tí ó mọ̀ pé èyí tó ń ṣe yìí òun ò ṣe lásán. àtẹni tó bá fẹ́ dúpẹ́ fọ́lọ́run lórí àǹfààní tí ń bẹ nínú àyípadà yìí. ọba tó nímọ̀ nípa gbogbo ohunkóhun lọ́lọ́run, ọba tó sì gbọ́n tọ́mọ ohun tí ń ṣe ni. ọ̀dọ̀ Ọlọ́run ni a wá ìrànlọ́wọ́ sí. ọ̀nà mọ̀ ọ̀dọ̀ Ọlọ́run la wá sí. tútúbá níbi àṣìṣe àmọ̀ṣe wa, ọ̀dọ̀ Ọlọ́run ni àwa yẹn náà sí. ìyẹn ló sì tọ́, ìyẹn náà ló yẹ, torí kò sọ́ba kan tó lè tini lẹ́yìn, kò sẹ́dá kan, kò sí nǹkan kan tó lè tẹ̀dá lẹ́yìn Ọlọ́run. bẹ́ẹ̀ bá sì wá nú anù, kò sẹ́ni tó lè fi mọ̀nà lẹ́yìn Ọlọ́run. ẹni bá ti wá mọ̀nà náà, kò sẹ́ni tó lè ṣí lọ́nà nínú ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá. àwa ń dúpẹ́ lórí ọ̀nà mọ̀ yìí, a sì ń bí Ọlọ́run kó má jẹ́ padà ṣìnà láíláí. ajáde pé Ọlọ́run òun lọ́ba tó yẹ kí a jọ́sìn fún, òun nìkan lọ́ba tó tọ́ pé ká jọ́sìn fún, láì fi nǹkan kan fi wá orogún fún Ọlọ́run. bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad
òun lòjíṣẹ́ kẹ́yìn fún gbogbo àgbáńlá ayé tó jẹ́ mi ò ní wá lẹ́yìn ẹ̀mọ́ láéláé. oúnjẹ ńlá ànábì wa Muhammad ní òfìfín nǹkan kanlẹ̀ nínú dáadáa tí ó sọ pé ọmọ ènìyàn ọ̀nà rẹ̀ o kádà ó jíjẹ́ ìfàlìjànú. bẹ́ẹ̀ ni kò fi nǹkan kanlẹ̀ láburú tí ò pọ̀ ọmọ ènìyàn kò nídìí ẹni pé ẹ mọ́ lọ́bẹ̀ aburú ni. tó mi ò gbọ́ òsí o mo gbọ́ mi gbà ní ó kù àbámọ̀ jẹ́ tí gbogbo agbọ́mọ́gbà níjọ́ ẹ̀san níjọ́ tí iṣẹ́ ò ní wúlò àfẹ̀san lórí iṣẹ́ tẹ́dà bá ti ṣe sẹ́yìn. ọlọ́run má ṣe mi àtẹ̀yìn ní adọ́rùn mòótọ́. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ọlọ́run tí yìí tán ìyẹn làlùbáríkà kó mọ jẹ́ ti ànábì wa Muhammad atọrọ rẹ̀ fáwọn ará alẹ́ ẹ̀ láwọn tí wọ́n tẹ̀lé atọrọ ẹ̀ fún gbogbo àwọn sàábé níbi ìfi òdodo fi dúró lẹ́yìn ànábì wa Muhammad tọ́lọ́hun náà fi fọwọ́ sọ̀yà ń pé mo yọ́nú sí wọn. bẹ́ẹ̀ látọrọ rẹ̀ fáwa náà atọrọ kẹ́yì fún àwa tí a jẹ́ àlùmọ́ ànábì wa Muhammad. ànábì náà kú lọ kò gbàgbé àwa náà kó tó lọ kò ṣàyè forípa kan lẹ̀ fáwa náà tí ó mọ jẹ́rù ó dùnú wípé òun lọ o òun sì fi ohun méjì ńlẹ̀ bẹ́ẹ̀ bá ti dìrọ̀ ọmọ kìíní yìí kò ní ṣìnà láíláí. òun fi Al-Qur'ani ńlẹ̀ òun sì fi lànà tòun ńlẹ̀ ló fi dá kí ogun yìí lọ mọ̀ yí pé èyí tó dáa jù nínú ọ̀rọ̀ Al-Qur'ani ni ẹ má ṣe nǹkan mú. bẹ́ẹ̀ lèyí tó dáa jù nínú ìlànà òun lè tànàbí wa Muhammad tó fi ńlẹ̀ fún wa ọ̀nà àárín ni bẹ́ẹ̀ bá tẹ̀jù sọ́tún ẹ ṣubú bẹ́ẹ̀ bá tẹ̀jù náà sósì ànú ni ọ̀nà ọ̀kan òun ni anabi wa Muhammad sallallahu alaihi wasallam fi kalẹ̀ fún wa. anabi lẹ́ni bá rin inú ẹ̀ lọ́gànjọ́ òru yóò wà nù mọ́lẹ̀ bí ẹni pé ń rin inú rẹ̀ lọ́sàn-án ni. abẹ́ ọlọ́run èyí tó ti fi mọ̀ wá lọ́nà yìí mọ́jẹ́ ṣètánì ó yọ á kò lórí rẹ̀ láíláí. ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀yin tẹ́ yan Sunna TV Yorùbá láàyò níbi ìgbà fọ́lọ́hun ìmọ̀ yí pé ànábì náà látẹ̀lé láàní fi ṣe ayé lò láti ní ṣàbámọ̀ lálìkìyámà ìròyìn náà ò wọ́pọ̀ torí ẹwọ wájú ẹwọ ẹ̀yìn ẹwọ tún ẹwọ sí ẹ̀rí pé àwọn yẹn wà nú àánú lọ́jà búrátá lánàá tí ṣètánì fà wọ́n sí ọlọ́run ṣe ṣètánì ní alábàágbé tèmi kó ń ṣe alábàágbé tìyín náà akéyín bẹ́ẹ̀ náà láti mọ kéyín torí ayé náà ti dàrú kọjá kárí ènìyàn tó ní wo jákujàkun tó kún nínú tẹlifíṣàn míì yẹn kọ́dà yìí tó kún nínú pọ̀táàbù míì náà táwọn wò nínú sẹ́lúlà ìyẹn kọ́ ni tòun Sunna TV yìí náà lòun mọ̀ wò akéyín o torí ire ni ire yìí ọlọ́run jẹ́ kó bá mi àtẹ̀yìn kalẹ̀. èyí tí yóò jọ́rọ̀ lónìí bí ẹ bá wẹnu lẹ̀ tẹ́ wẹnu ọkọ́ ẹ rí i pé oṣù Ṣàbáànù tún bẹ̀rẹ̀ láti àtàlátà tó kọjá ìyẹn oṣù tí a rí tí a fi bẹ̀rẹ̀ oṣù Ramadan. ṣáájú kí a tó mẹ́nu bà àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam léyìí tó bá oṣù ìrìn wa ó yá sálámù síra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ mọ̀ ya nínú ẹ̀sìn Islam ó dá fẹ́yìn tẹ́ mọ̀ pé oṣù kan ti bẹ̀rẹ̀ láti ìjẹ́ ìlú tí ń jẹ́ oṣù Ṣàbán. ẹ̀yin tẹ́ mọ̀ ó kù díẹ̀ náà ni àmọ́ kò tí ì burú. ẹ wá gbìyànjú kẹ́ ẹ lè máa tẹ̀lé oṣù òkè nínú ìgbésí ayé yín àti nínú ìjọsìn yín tọ́rọ̀hún lẹ́ẹ̀fi ṣe ìjọsìn
ó ṣe pàtàkì jù èyí ní jẹ́ ọ̀kan ó ń bọ̀ adédé àwọn àdísì tó jẹ mọ́ ṣàbánù nísìn amẹ́kejì nínú ọ̀rọ̀ tí mo rí kó ṣe pàtàkì bóṣù December bá lé kódà November náà January náà tí a ti parí ẹ rí i pé a ti sọ́ doku táwọn kíra wa ẹ kú bẹ̀rẹ̀ January o ẹ kú bẹ̀rẹ̀ December o ẹ kú bẹ̀rẹ̀ February o tóun náà bá bẹ̀rẹ̀ nísìnyí náà ó sì ń jẹ́ kẹ́mọ̀ gbàgbé kí ni ẹ̀sìn Islam gbé kalẹ̀ fẹ́yìn nígbà tó ṣù bá lé kò sí yẹ kémi àtẹ̀yìn ká mọ̀ gbàgbé ó yẹ ká mọ̀ torí súnà kan wà ńbẹ̀ tó ń gbé kò sí súnà kan ẹ sáà mọ́ lọ yín tó ṣù ó fi parí àmọ́ gbogbo oṣù òkè tó bá ti lé àdúrà wà tí ànábì wa Muhammad àmọ́ ṣe àdúrà yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ti wá mọ̀ ẹ mọ̀ ṣe bádùn àyíbá wá gbà fún yín rí pé nírọ̀rùn pẹ̀lú dùnú lẹ́fì lo oṣù yẹn tó ṣù yẹn ó fi parí bẹ́ẹ̀ bá ti máa ń fi súnà kan ráre tọ́lá ẹlòmíì náà mọ̀ ọ́nù yín ẹlòmíì gbọ́ kò kákùn kankan ẹ rí pé èyí tí ó burú ni ó lẹ́fì mọ́ pààrọ̀ rẹ̀ ẹ sì mọ́ pàdánù oríire tí ń bẹ nínú tánàbí ṣe tó ṣe pé tẹ́yìn náà bá ṣe ẹ̀rọ oríire mẹ́ bóṣù òkè bá lé gbogbo oṣù anábì àmọ́ ni Allahumma ahillahu alayna bil yumun wal iman was salamati wal islam rabbi wa rabbuka Allah anábì àmọ́ sọ bẹ́ẹ̀ ọba wa o oṣù yìí tó yọ yìí ṣe lóṣù rọrùn fún wa kò sì ṣe lóṣù ìmánì òdodo fún wa wàsálàmàtì wal islam ṣe lóṣù ọlà fún wa ṣe sábàbí okùn ọlà wa kò sì ṣe lábàbí tí islam wa tí ó fi dúró sàn án fún wa ọba mi ọba rẹ òun ni Allah ó dà ó tí ìmọ̀kù tí burú lọ́kọ̀ bóṣù bá ti lé kò mọ̀ sọ ó rí pé oríire ni oṣù Ṣàbán àwọn asọ́lẹ̀ ànábì wa Muhammad tó jẹ mọ́ oṣù Ṣàbán àtàwọn asọ́lẹ̀ ànábì wa Muhammad tó jẹ mọ́ pé ká pàdé oṣù Ramadan ẹ̀yin arúsì ọlọ́run àdìsí àkọ́kọ́ níbi àdìs ìyálà wa Aisha ni kọ́lọ̀hún kí ó yọ́nú sí àti gbogbo àwọn ìyálà wa àti gbogbo àwọn sàábé ọkùnrin wọn obìnrin wọn kọ́lọ̀hún kó bá wa yọ́nú sí wọn qalat كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان yẹn jáde sàlá kọ́kọ́ àdìsí ẹlẹ́kejì àdìsí Usama bin Zaid ni kí ọlọ́run kí ó yọ́nú sí ó ní mo sọ báyìí pé ìrẹ òjíṣẹ́ ọlọ́run lam araka tasumu shahran min ash-shuhur ma tasumu min Sha'ban qal dhalika shahr يكفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم حديث لك حديث عمران بن حسين كلهم كيانوسي بابا توما أن رسول الله صلى الله عليه وسلم قال له أو لآخر أصمت من سرر شعبان قال لا قال فإذا أفطرت فصم يومين صلى الله عليه وسلم أي روسي أولون يوم يانينو الإسلام oúnjẹ ńlá ànábì wa Muhammad nígbàtí ìyá ńlá wa Aisha nínú àdìsí alákọ̀ọ́kọ́ ó ní
ànábì a máa gbààwẹ̀ títí táwọn tiẹ̀ mọ́ wò pé jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ń fìgbà kan fi sínú jẹ́ ń fìgbà kan fi jẹun. bákan náà yuftir hatta naqul la yasum màmí yóò sì máa jẹun lọ yóò máa jẹun lọ tí àwọn máa béèrè rárá àwọn wípé ṣé òṣìṣẹ́ ọlọ́run sì ń gbààwẹ̀ nígbà kan. àmọ́ o wa ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam istakmala siyama shahr qat illa ramadan. yálà wa Aisha ó ní àmì èmi ò wá rí oúnṣẹ́ ńlá ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ó lè mi ò rírí kó gbàgbà pé nínú oṣù kan tí ìbá ṣe oṣù Ramadan kò gbààwẹ̀ kan nínú oṣù kan kó péré tí ìbá ṣe oṣù Ramadan ni ó gbà pé inú kó jẹ mọ́kàndínlọ́gbọ̀n àbí kó jẹ ọgbọ̀n. yálà wa ò tí ì dákẹ́ ó ní wa ma ra'aytu fi shahr akthara minhu siyaman fi Sha'ban. ó ní mi ò rí oúnṣẹ́ ọlọ́run rí kó gba àgbàjù kó gba púpọ̀ nínú oṣù kan kó gbààwẹ̀ púpọ̀ nínú oṣù kan tí ìbá ṣe oṣù Sha'ban. èyí ni jẹ́ àdìsá alákọ̀ọ́kọ́ ẹ wo nínú Sahih Bukhari kọ́dà ẹ̀rí nínú Sahih Imam Muslim. àdìsá ẹlẹ́kejì tí mo ní Usama bin Zaid ló gbà yẹn wá níjọ́ kan ó ní ya Rasulullah mo pèrè òyìṣẹ́ ọlọ́run lam araka tasumu shahran min ash-shuhur ma tasumu min Sha'ban. ó ní mi ò rí ọ kó o máa gbààwẹ̀ púpọ̀ ní oṣù kan irú èyí tó máa ń gbà nínú oṣù Sha'ban. qal ó sọ báyìí ìyẹn oúnṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad dhalika shahr yakfulu an-nasu anhu bayna Rajabin wa Ramadan. olóṣù tó rí yẹn oṣù kan táwọn èèyàn wà attentive fún ni oṣù kan táwọn èèyàn yìí tají níbi ọlá rẹ̀ ni oṣù kan táwọn èèyàn máa ń gbàgbé nípa rẹ̀ ni oṣù kan táwọn èèyàn fọ́nú fọ́ra ni wọ́n yìí lérò rí nípa rẹ̀ wọ́n kàn máa ń jẹ́ kóṣù yẹn ó lé kó sì lọ lásán. oṣù yẹn bẹ láàrin Rajab àti Sha'ban Rajab àti Ramadan ẹ dákun láàrin Rajab àti Ramadan ẹ̀rí torí Rajab lóṣù tó kọjá Sha'ban la wà nú ẹ̀yìn yẹn pé oṣù Sha'ban lànà bí n wé wa huwa shahr turfa'u fihi al-a'malu ila rabbil alamin. oṣù yẹn lóṣù tí wọ́n máa ń kóṣẹ́ tẹ̀dá ọlọ́dún kan lọ sánmà fahibbu lọ́dọ̀ ọba dẹ́dà fahibbu an yurfa amali wa ana sa'im. ntẹ́mi wá ń fẹ́ tí mo fi ń gbàwẹ̀ jù ni pé nígbà tí jẹ́mi bá fẹ́ lọ sánmà kí n mọ bẹ́ẹ̀nu àwẹ̀ sallallahu alayhi wa sallam. àdìsí ẹlẹ́kẹta tí ó jáde tó jẹ́ mọ́ oṣù Sha'ban àdìsí Imran bin Hussein ni kọ́lọ́n kó yọ́nú sí àwọn méjèèjì àyìn bàbá àti ọmọ. anna Rasulullah sallallahu alayhi wa sallam qala lahu aw li akhar. oníjọ́ kan oníṣẹ́ ọlọ́run anabi wa Muhammad ó sọ báyìí fún un abúti ẹ̀ sọ fọkùnrin kan tó ń sì wà ń bẹ̀. asumta min surari Sha'ban wà arákùnrin yóò gba nǹkan yóò gbàwẹ̀ kan ní gbàtí Sha'ban dé àárín. qala la arákùnrin rárá o mi ò gbàwẹ̀ kan. qala anabi wa sọ báyìí fún fa idha aftart nígbàtí a bá ṣe ọdún bù ṣe nígbàtí a bá ṣe ọdún bù ṣe fasum yawmain kó gba ìjọ méjì. àdìsí kẹ́yìn tí a kà níbi ọ̀rọ̀ oṣù Sha'ban ká tó ka àdìsí díẹ̀ níbi àwọn àdìsí tí a fi bẹ̀rẹ̀ tó jẹ́ ìpalẹ̀mọ́ oṣù Ramadan. òun àdìsí tí Abu Hurairah gbà wá tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ń ṣèkìlọ̀
ìpè la tataqaddamu Ramadan bi sawmi yawmin wala yawmayn illa rajulun kana yasumu sawman falyasumhu. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí Ramadan bá kù ìjọ́ méjì tí ó fi tán àbókù ìjọ́ kan tí ó fi tán ẹni pé Ramadan ó tán Ṣàbán ó kù ìjọ́ kan tí ó fi tán àbókù ìjọ́ méjì tí ó fi tán ẹni pé Ṣàbán ó tán ní ọ̀la àbọ̀túnla ẹ má gbààwẹ̀ ẹ má gbààwẹ̀ àyàfẹ́ ni tó bá ṣe pé ó ti ń gbààwẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ́ lára bẹ́ẹ̀ ìjọ yẹn ṣe dédé ìjọ àtìní ìjọ lẹ́ndì àbí bẹ́jọ́ yẹn ṣe dédé ìjọ àlàmísì kó gbààwẹ̀ rẹ̀ kò ní láì fi kàn ẹ̀rí àwọn àlàyé tí ó dìrọ̀ mọ́ àwọn àdìsí tí a kà yìí torí irú àdìsí yìí ṣòro pé ká sì kọjá lérí ẹ̀ ní fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ pàtàkì jùlọ pẹ̀lú ọwọ́ tí àwọn èèyàn fi mú oṣù Ṣàbán. Ó yẹ kí apẹ̀rọ asákìsí ẹ̀ léyìí tó pọ̀. Ẹ rí i pé nínú gbogbo àdìsí tí a kà yìí kò sọ́kàn bẹ̀ tánàbí sọ pé oṣù Ṣàbáànì ó ní ọlá kan lọ́tọ̀. Ànábì ò sọ bẹ́ẹ̀. Oníṣẹ́ Ọlọ́run ò sì sọ fún wa pé tí oṣù Ṣàbáànì bá dédàjì òru rẹ̀ ní ọlá kan. Oníṣẹ́ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Èyí tèmi àtẹ̀yìn tá a jọ gbọ́ náà àdìsí yìí kò sọ bí ó ti sọ́nà àdìsí ta kàí kò sọ́nà àdìsí míì. Èyí tèmi àtẹ̀yìn jọ gbọ́ ni pé Ànábì á máa gbààwẹ̀ púpọ̀ tóṣù Ṣàbáànù bá ti lé pàtàkì jùlọ nínú ìdajì tàkọ́kọ́ oṣù yìí lé tí fi ń lọ mẹ́ẹ̀ẹ́dógún Ànábì á máa gbààwẹ̀ púpọ̀ níbẹ̀. Èyí ni jẹ́ ohun àkọ́kọ́ tó yẹ kí a kọ́ mú bàbá sì ti mú bẹ́ẹ̀ a ti mọ̀ yí pé bàbá rẹ̀ nìkan ti ń gbààwẹ̀ púpọ̀ ní oṣù Ṣàbáàn ìfi ń tẹ̀lé súnà Ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam. Amájọ́ yà wá lẹ́nu bàbá rẹ̀ nìyàn bẹ́ẹ̀. Èyí ni jẹ́ àkíyèsí alákọ̀ọ́kọ́ àbí ń jẹ́kọ́ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ yẹn ìbá tí wàá bẹ̀rẹ̀ sí máa gbààwẹ̀ ẹ gbìyànjú ẹgbàá kó pọ̀ kẹfì tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bó bá kò bẹ́ẹ̀ ní àwọn àdìsí tí a jọ gbọ́ yìí àwẹ̀ tánàbí máa ń gba púpọ̀ rẹ̀ nínú Ṣàbáàn ó nídìí. Usama bin Zaid nígbà tó bi ọ̀gá wa Ànábì wa Muhammad pé mi ò rí ọ kó o mọ́ gbàwẹ̀ púpọ̀ ní àwọn oṣù kan tí irú èyí tó mọ́ ń gbà ní oṣù Ṣàbáàn wí fún mi kí nìdí abájọ. Ànábì sọ̀jí abájọ fún oṣù náà mọ́ ń kọjá lára àwọn èèyàn wọ̀nyí tají inú oṣù yẹn sì náà sì mọ́ ń kó jẹ́ tẹ́ẹ̀dá bá ṣe lọ bá ọba aláyé lọ́run ọba àgbáńlá ayé. Ànábì á ní èmi ń fẹ́ nígbà tí iṣẹ́ mi bá fẹ́ lọ sánmà kí n máa bẹ nínú àwẹ̀. Èyí ni jẹ́ ẹ̀kọ́ kan tí yẹn náà ṣe pàtàkì. Ẹ̀rí ó dájú ká sọ fún gbogbo àwọn ẹni tí wọ́n rí ìjọsìn kan
tí wọ́n ń dá ṣe nínú oṣù Ṣàbán ìpè kò sídìí ọ̀ràn kan fún yín. ẹlòmíì tó bá ti gbàwẹ̀ yóò gba gbogbo oṣù Rajab, yóò gba gbogbo oṣù Ṣàbán, yóò àfi Ramadan náà kún, yóò lòun ń ṣèjọ́sìn àwẹ̀ oṣù mẹ́ta ṣẹwàwẹ̀ ni ṣẹbọ́lọ́run náà là ń gbà fún. bó o bá ti ṣe kó ṣe déédéé bá nàbí ti ṣe òun bomi sẹ́yìn ìgbà ni báwo wọ́ ká sọ fún ọ pé òun bomi sínú apẹ̀rẹ̀ ni kò ní padà wúlò fún ọ. ìyẹn yìí ṣe lànà ànábì wa Muhammad ìtànàbí náà ń ṣe yìí ànábì fi ń gbéra dé ní kí Ramadan ò tó dé sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni ẹ bá ń ṣe bẹ́ẹ̀ kán lára yóò le nígbà tí Ramadan bá dé. èyí ni jẹ́ àkíyèsí. kò á lọ lásán. hadith kan wà tó jẹ mọ́ ìdajì Ṣàbán tí Abi Musa al-Ash'ari gbà wá. ó ní inna Allaha la yattali'u fi laylati nisfi min Ṣàbán fayaghfiru li jami'i khalqi illa li mushrikin aw mushahin sallallahu alayhi wa sallam. hadith yẹn ni ẹ gbọ́ yìí dáadáa. lẹ́yìn yẹn kò sídìí ọ̀nà kan kò sáà tó dájú kan. Sunna TV láti wáyé ní kàdísì kan tí a rí pé ọ̀tọ̀ ni títúmọ̀ àdísì yìí ń sọ, ọ̀tọ̀ ni tánàbì náà sọ. àdísì ò dájú, Sunna TV kọ́lẹ̀ ti gbọ́, ibòmí ilẹ̀ ti gbọ́. àtàwá táwọn ṣàlàyé rẹ̀ fáwọn jàmáà àtàwọn òṣìṣẹ́ tó alábẹ́nu tí ń gbé jáde tẹ́yìn náà rí, àtẹ̀yìn náà tẹ́ ń wo. Ọlọ́run jẹ́ kí mi àtẹ̀yìn àti gbogbo afárapátá ká bá nàbì wọlé ọ̀la. ẹ̀rí ànábì ni kó lọ dá yín lójú pé ọba adẹ́dá la yattali'u fi laylati nisfi min Sha'ban. Ọlọ́run tó ti mọ gbogbo tẹ̀dá ń ṣe pátápátá tí Ṣàbáàn bá dé ìdajì àtú bójú wo ẹ̀dá rẹ̀ tó dá àwọ̀ gbogbo wọn. wíwò tọ́lọ́run fẹ́ wo ìwúwo àánú ni, fẹ́fẹ́jú àánú fi wò wá ẹ̀dá, pa foríjì gbogbo ẹ̀dá pátápátá. àfihàn méjì nínú ẹ̀dá ènìyàn, bẹ́ẹ̀ o sì gbọ́ rí, bẹ́ẹ̀ nu wọn ló sì wà. bó bá ti wá gbọ́ ó jáde kó nu wọn, ó sì sọ fáwọn tó ń gbọ́ yá o ẹ̀kọ́ ń bẹ́ o, bí wọn bá gbọ́ ó wà fi wọ́n lẹ̀, má jẹ́ kí wọ́n fà ọ́ sẹ́yìn wọ iwájú kí wọ́n máa lọ. Ànábì ní àwọn méjì alákọ̀ọ́kọ́ nu wọn òun ló lè ṣẹbọ. ẹ̀rí tọ́rọ̀ bá ti débi pé àfẹ́ foríjì ẹnìkan, lọ́wọ́n ní foríjì ẹnìkan, bí wọ́n bá béèrè ìbéèrè yẹn lọ́wọ́ ẹ mọ́ lọ jìnnà kó tó sọ wípé olùṣẹbọ ni. alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́kejì ajàmọ́gbọ́là. dákun bàbá ní ọlọ́run ní foríjì olùṣẹbọ wọ́n wò ra rẹ pé alhamdulilayi abdullahi lèmi ń jẹ́, faisu ni mò ń jẹ́, faisa ni mò ń jẹ́, habiba ni mò ń jẹ́, yẹyẹ ni o, orúkọ yẹn náà kọ́ o. gbogbo yìí tẹ̀yìn ṣe lẹ́bọ tẹ́nu pé kò ṣe nǹkan kan, ó ṣe nǹkan tó lẹ́bọ ń jẹ́. ẹ má jẹ́ kí jẹ́ mùsùlùmí yìí kó bàjẹ́ kẹwàá láyé kẹ́ mọ́ pé mùsùlùmí làwọn. ìrun tẹ̀ ń kí kọ́lọ́hún tó gbàrún ẹbọ ní ó kó inú ọ̀rọ̀ yín náà láti ìgbà náà láti ṣẹ̀ṣẹ̀ wá wo pé báwo ló ti ń kírun ọ̀hún gbà. tó ìwọ tá ń là níjà tó lóun gbọ́ àmọ́ òun ò gbà mádàlì kí á máa lọ yanjú ẹ̀ adúpẹ́ pé wọ́n ló jàre. èwo nìyanjú láì kí á mọ̀ òmìnira tí wọ́n náà ṣe léyìí tó burú láàrin ìwọ pẹ̀lú ọba adẹ́dá tó sì ń wá nú ẹ̀dá tó ń wá nú ọlọ́run níbi tó ṣe láàrin ìwọ pẹ̀lú ẹ̀dá. àfi kó gbàgbé ọ̀rọ̀ àná tó máa jẹ́ pé kó dàrí kí á mọ̀ náà sọ fún pé wọ́n ló jẹ̀bi. àrí tó ń rò fúnra rẹ láyé yẹn, àrí yẹn yìí jàre gidi kan fẹ́ẹ̀kì àrí ni wọ́n ló jẹ̀bi tí ẹ ó bá ọ padà sẹ́yìn kò lè rá foríjì ọlọ́run léyìí tọ́lọ́run fẹ́ foríjì gbogbo ẹ̀dá nígbà tí Ṣàbáànù bá dé ìdajì. ẹ̀yin ẹrú sí ọlọ́run, ẹ̀rí tẹ́rí bá pé ní tòótọ́ tí mọ́lẹ̀ ìsìlámù bá wà lọ́kàn, ìdààmú kan ò tẹ̀ ní bẹ́ẹ̀ níbọ̀dì. Ṣàbáànù ló lé nǹkan mọ́ fi mọ́ ṣèpalẹ̀ mọ́ oṣù Ramadan ni ló bá tán. ìfìmọ̀ ṣe kí ni ìfìmọ̀ palẹ̀ oṣù Ramadan tí ń bọ̀. bóyá mo jẹ́ gbèsè àwẹ̀ kí n tètè san kó lọ́rùn
bóyá ọ̀rẹ́ ẹ̀gbọ́n àbúrò ìyàwó òbí táwọn náà jẹ gbèsè àwẹ̀ kí mọ̀ rán wọn létí rẹ̀. Gbogbo yẹn ní bọ́ sínú palẹ̀mọ́ oṣù Ramadan ẹ̀rí. Àbí kí n má gbàwẹ̀ léyìí tó pọ̀ gẹ́gẹ́ bí ànábì wa Muhammad ṣe máa ń ṣe. Ẹ̀yin ẹrú sí Ọlọ́run, oṣù Ṣàbán ànábì ò sọ àsọlẹ̀ kan tó jẹ mọ́ òru rẹ̀ ní náfìlà kan. Jímọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ó ní náfìlà tó yàtọ̀ ó nọ́lá kan tẹ́ ń kó káàkiri yẹn ìkókòkò ni o, ẹ lọ dànù ẹ̀rí nǹkan di mẹ́rù. Ẹ jẹ́ kí mi àtẹ̀yìn ta la wàánù palẹ̀mọ́ oṣù Ṣàbán, ta wàánù palẹ̀mọ́ oṣù Ramadan, ká kún fún istighfar, ká tún àwa àárín àwa àtọlọ́hun ká tún ṣe, ká sì gbìyànjú ká tún àárín àwa àtẹ̀dá Ọlọ́hun ọba ṣe. Ẹ̀rí níbàṣókì èyí ni ò bá jẹ́ àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó jẹ mọ́ oṣù Ṣàbán. Àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad tá a fi palẹ̀ mọ́ oṣù Ramadan pẹ̀lú ògo Ọlọ́hun ẹ gbọ́ ìyẹn nísìn kọ́lọ́n ọba láàánú kó ṣàánú èmi kó ṣàánú ẹ̀yin náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó fi ọ̀nà mọ́ wá lọ sí di oríire yìí. Ọlọ́run a bẹ̀ ọ́, ẹ̀sìn Islam àṣekú ni ó ṣe fún wa, mọ́ ṣe láṣegbéjù ńlẹ̀. Ẹ rí gẹ́gẹ́ bí ohun tí a wí pé àtiwájú àtẹ̀yìn ò mọ ohun tó ṣe nínú oṣù Ṣàbán, wọ́n jẹ́ di àdádálẹ̀ ló fẹ́ lọ fi mọ́ palẹ̀ mọ́ oṣù Ramadan. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ àsọlẹ̀ tó pọ̀ léyìí tí a mẹ́kọ̀ọ́ mbẹ́ tá a ní káwọ́ gbéra tí Ramadan wa dé tí ó fi dé kó bá wa ní bí ó ṣe tọ́. Lára àsọlẹ̀ yìí kan náà láti sọ nígbà tá ń sọ̀rọ̀ oṣù Ṣàbán rí. Ànábì ní tí Ramadan ń kú ọ̀la, Ramadan ń kọ̀tún lá, ẹ má gbààwẹ̀, ẹ fi àwẹ̀ lẹ̀, àyàfi ẹni tí ó bá ti jẹ́ àládà rẹ̀ pé tí mo ń gbààwẹ̀ náà tẹ́lẹ̀ ní kó gbà. Àmọ́ kíyèsí kan wà ń bẹ̀ tí ó yẹ ká pè yín sí, kì í ṣàwẹ̀ ọ̀rọ̀ yẹn o. Tó bá jẹ́ gbèsè àwẹ̀ ló jẹ́, èèwọ̀ kọ́ ni fún ọkọ ọ̀sán. Tó bá jáwẹ̀ tánràn ni dandan ni kó ọ̀sán. Tó bá jáwẹ̀ búra ni dandan ni kó ọ̀sán. Àwọn ìwé ọ̀rọ̀ yẹn làwọn àwẹ̀ yẹn. Èyí nìkan ni àwẹ̀ ṣìyàn lé nínú àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí a fi palẹ̀ mọ́ oṣù Ramadan. Ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam,
anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man sama Ramadan imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbi. oṣù Ramadan ń bọ̀ ẹnikẹ́ni nínú yín tó bá gbààwẹ̀ oṣù Ramadan pẹ̀lú nígbàgbọ́ òdodo san sí Ọlọ́run lẹ́ni tí ń retí ẹ̀san gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ á yáfi rẹ̀ fún. ìró ìdùnnú lèyí jẹ́ táwọn máa wá retí pé oṣù náà Ọlọ́run jẹ́ kó bá mi láyé, Ọlọ́run jẹ́ kó bá mi láyé, Ọlọ́run jẹ́ kó bá mi láyé. nítorí kíni ó fi àhà ẹ̀ṣẹ̀ rẹ̀ dànù fún ọ, ẹ̀ṣẹ̀ rẹ̀ dànù fún ọ tó àdẹni tó mọ́ rúrẹ̀ òsì inú oṣù kan tí ìbá ṣe oṣù Ramadan. ìnà jẹ́ lára àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a fi palẹ̀ mọ́ oṣù Ramadan. nínú àsọ́lẹ̀ yìí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha jaa Ramadan futtihat abwabul janna wa ghulliqat abwabun nar wa sulsilati shayatin. ìró ìdùnnú lèyí náà ànábì tó ṣe Ramadan náà bá ti lé ilẹ̀kùn àlìjánà á ṣí kalẹ̀, ilẹ̀kùn náà á tì í, á wá so àwọn shayatin àwọn ṣètọ́nù á so wọn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. ìró ìdùnnú lèyí fún gbogbo olùgbàgbọ́ òdodo tí yóò fi máa dunnú pé oṣù yìí ti ń bọ̀ oṣù kẹ́ni o oṣù gẹ́ni o tá a mọ̀ wá gbéra de oṣù Ramadan, tá a mọ̀ bí Ọlọ́run de oṣù Ramadan. ẹ̀yin ẹrú sí Ọlọ́run ẹ̀rí nínú ohun tó dáa tẹ́yìn fi ń palẹ̀ mọ́ oṣù Ramadan òun làdúà. àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ẹni rí àná Ramadan ní bá ti ń kóṣù mẹ́fà wọ́n ti mọ́ nàgàwó wọ́n mọ́ bí Ọlọ́run ẹ̀wọ̀n máa ṣe kì pé yé ṣóṣù yóò sì bá mi láyé tí fi kóríire bẹ̀. kò burú èyí tó kù ní sí òtún tó ṣù kan wọ́n náà wọ́n bẹ lọ́hun àmọ́ ó yẹ lákìíyèsí ìwádìíká bẹ lọ́hun àní lọ gbàdúrà ẹsẹ̀ kan sàlẹ̀ ẹsẹ̀ kan lókè kó mọ díjú rárá o àwọn ará bí ní ń jẹ yẹn sùmí gidi yóò wo irú àdúrà wo lànà bí ṣe bó bá rí àdúrà kan tó màdúrà tánà bí ṣe tẹ́wọ́ rẹ méjèèjì sọ́lọ́hun ó sọ tó wà lọ́kàn rẹ fọ́lọ́hun ọba tó ti mọ ohun tó wà lọ́kàn rẹ. Ọlọ́hun oṣù Ramadan ti tiẹ̀ ni èmi náà ẹrú rẹ ni mí oṣù Ramadan yìí ó kùjọ́ báyìí tó ẹni tí ó gbà ìrẹ́ lọ́mọ kàmímẹ́ni tí ó gbà mo bá gbà bùṣe kàmímẹ́ni tó gbàṣẹ́ rẹ̀ wọ́n dàlù mí gbà yà sọ bẹ́ẹ̀ fọ́lọ́hun tọrọ fáwọn ará ilé rẹ̀. àmọ́ tí a wá rí èyí tá a gbé káàkiri táàrò pé àdífù ni àdúrà ànábì ni rárá o pọ̀ bá fẹ́ ṣe ládùúà mọ̀ ṣe ládùúà lọ́tọ̀ mọ̀ ṣe ládùúà kò mọ̀ rò ipá ànábì ló ṣe. Allahumma barik lana fi rajabin wa sha'ban wa ballighna Ramadan kìí ṣàdís tọmọ kìí ṣàdís tara rẹ̀ le àdísì ṣubọ́ṣubọ́ ni àdísì tó lẹ́ni. mo rò wípé bó bá ti ń ṣe yẹn wọn náà ti ń ṣàdúrà nìyẹn rárá kò sí ohun tó tó bẹ́ẹ̀ kò sí ohun tó jọ. ó sì yẹ kí a pè yín sákìyèsí kọ́lọ́mù bàláàánú kí ó jẹ́ kí Ramadan kó bẹ̀mí àtẹ̀yìn láyé ká sì rí gbà nírọ̀rùn. ẹ̀yin ẹrú sí Ọlọ́run
anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́ kí Ramadan ó dé kó a bá olùgbàgbọ́ òdodo bó ti wà lánàá, nítorí pé oṣù tí ò lẹ́gbẹ́ ni, oṣù ìdùnnú ni. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá lé, tóṣù Ramadan bá lé, anabi àmọ́ sọ fún àwọn sábẹ́rẹ́ pé oṣù àánú ti dé o, oṣù kẹ́ ti dé o, oṣù tẹ́fì símọ́ lọ́wọ́ bá ti dé o. náà sábẹ́ àmọ́ wá dùn. bẹ́ẹ̀ náà ló yẹ kémi àtẹ̀yìn kájọ wà. lóòótọ́ àdánwò Ọlọ́run yìí tán lára ẹ̀dá, àmọ́ tí Ramadan bá dé tó fìdúnú fi pàdé ẹ̀ pẹ̀lú bẹ́lọ́hun, pẹ̀lú bẹ̀rù bójó, tó láníyàn àti gbà nítorí tọlọ́hun, ó rí pé ìbànújẹ́ rẹ̀ ó dayọ̀ kódà kóṣù Ramadan náà kó tó parí. ìyẹn ni ò bá jẹ́ nígbà ṣókí àwọn ohun tí a fi rán yín létí nínú àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ mọ́ ìpalẹ̀mọ́ oṣù Ramadan. bẹ́ẹ̀ ló wà lọ́jà burata léyìí tí a fi ṣèpalẹ̀mọ́ oṣù Ramadan. ẹ dákun ẹja tó rán wa létí àsọ́lẹ̀ ànábì wa Muhammad kan, torí gbogbo ẹ̀ náà ẹ̀kọ́ ni tó yẹ ká mọ̀ láti sí. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àsọ́lẹ̀ rẹ̀, ànábì ní ẹgbọ́ tasaharu fa inna fi sahuri baraka. ẹ máa jẹ sààrì nítorí pé àlùbáríkà ń bẹ nínú sààrì jíjẹ. náà tèmi bá jẹun, mo bá ti jẹun lálẹ́ báyìí, mo bá ti ṣínú báyìí tó jẹ nǹkan díjọ́ kejì, kì í ṣe súnà ànábì wa Muhammad. jẹun níkẹyìn yẹn èyí tó wá dájú nínú sààrì jíjẹ, òlé tẹ̀yìn lọ́ra díẹ̀ kẹ́yìn tó jẹ ṣáájú kálífàjárì ó tó yọ. gbogbo ẹ̀ náà ànábì wa Muhammad ló jẹ́ ká mọ̀ kó jẹun tá a fi pàdé oṣù Ramadan tó rẹ́ kọ́ ni. ẹ̀rí lára àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad tó yẹ ká mọ̀ ṣáájú kí Ramadan ó tó dé, òun lè dáná bí fi ń pè wá sákèsí pé man nasiya wa huwa sa'im fa akala aw sharib falyutimma sawmahu fa innama at'amahu Allahu wa saqahu. náà wẹ̀ ló wà gbàgbé gbóúnjẹ sẹ́nu ó jẹ́ àbomi náà ló mú ńgbà tó ń gbẹ́ dé, ó ti wá mú lánàá ti pé inú àwẹ̀ ni mo wà, tèmi bàjẹ́ tí ẹ ò bàjẹ́, tí ẹ ò bàjẹ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni bá gbàgbé pé inú àwẹ̀ ló ń wà, ó wá jẹun àbí bẹ́ẹ̀ kọ́ ó mú nǹkan kó mọ̀ gbàwẹ̀ rẹ̀ lọ, kankan ò ṣàwẹ̀, nítorí pé ó wọ Ọlọ́run lọ́lọ́run fún jẹ, ó sì wọ Ọlọ́run lọ́lọ́run fún mu. lára àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad tá a fi palẹ̀ mọ́ oṣù Ramadan, èyí tí ẹ̀ ṣe pàtàkì jù tó yẹ kémi àtẹ̀yìn ká gbámú gidi báyìí títí Ramadan ó fi dé. ànábì ní sallallahu alayhi wa sallam man lam yada' qawla zuri wala amala bi. ẹnikẹ́ni nínú yín àwẹ̀ lólóhùn gbà kò jẹun láti gbà tí alfajari ti yọ, kò sì fẹ́ jẹun títí tóòrùn ó fi wọ̀, kí ni jọ inú àwẹ̀ ló wà. àmọ́ lam yada' qawla zuri, ọ̀rọ̀ jákújákún kò fi ń lẹ̀, ìṣe jákújákún kò fi ń lẹ̀. Ànábì ni kó mọ́ sọ pé òun gbàwẹ̀ kan kó kó mọ́ jẹun kó sì mọ́ mu ohun tó wá fẹ́ mu, torí pé bẹ́ẹ̀ yẹn bá gbàwẹ̀ ohun táwọn obìnrin jẹ́ kọ́ ọmọ nìyẹn. bẹ́ẹ̀ yẹn bá gbàwẹ̀ tí ò jẹun, ojú rẹ̀ náà ó gbọ́dọ̀ gbàwẹ̀, ẹnu rẹ̀ yàtọ̀ sí oúnjẹ tí ò jẹ ó gbọ́dọ̀ mọ kí ni òun ó sọ
lọ́rọ̀ etí rẹ̀ gbọ́dọ̀ mọ kí ló fẹ́ gbọ́ kódà imú rẹ̀ náà gbọ́dọ̀ lálà nígbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ gbàwẹ̀ gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ èké ọ̀rọ̀ jàmbá ìrìn èké ìrìn jàmbá kì í ṣe ohun táláwẹ̀ ń ṣe o bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó bomi sẹ́yìn ìgbà ni kọ́lọ́wọ́n bá láàánú kí ó yà wáyà ṣe ìtọ́n ẹ lákìísí ẹ̀ dáadáa òun ló sì pọ̀ jù nígbà tí sẹ́yìn là dé toríṣiríṣi ń bá wá ó fẹ́ jẹ́ díẹ̀ láti rí bó bá dọ̀la ọlọ́run níjọ́ burú jù báyìí lọ inú àwẹ̀ ló wà mọ ohun tó fẹ́ wò ní tẹlifíṣàn rẹ̀ sẹ́lúlà rẹ̀ pọ̀táàbù rẹ̀ mọ ohun tó fẹ́ wò ńbẹ̀ kó bá dé àlìkíyàmọ̀ tí a bá ń tòjọ́ aláwẹ̀ tí wọ́n fi mọ́ ọgbẹ́nu lẹ́kùn rọ̀ yánu wọlé kó wọ́n á rí ààrẹ pé orúkọ rẹ̀ ò jáde mọ́jẹ̀ ó yà ọ́ lẹ́nu torí pé àwẹ̀ tó gbà láyé ibi lásán ló fi para rẹ̀ òǹgbẹ lásán ló fi gbẹ́ra rẹ̀ gẹ́gẹ́ bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fi pè wá sákìyèsí ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ẹrú sí ọlọ́run nígbàtí à ń sọ̀rọ̀ nípa Ṣàbán ìyẹn la fi parí ọ̀rọ̀ wa tòní a gbọ́dọ̀ lọ lásán láì padà sídìí ọ̀rọ̀ yẹn tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nígbàtí Usama ibn Zayd bi ànábì pé tó ó ṣe mí léèmọ̀ díẹ̀ tó mọ́ ń gbàwẹ̀ púpọ̀ nínú Ṣàbán mi rí ọkọ̀ gbarú rẹ̀ nínú àwọn oṣù mi ìsìtánàbí fún ẹ mọ́jọ́ ó lọ lásán kí mi àtẹ̀yìn ká gbá tiwa náà mú ń bẹ̀ tí bá nàbí sọ fún un pé inú oṣù yẹn ẹ mọ̀ ń kó tẹ́ lọ sánmọ̀ ó sì wù èmi nígbà tí jẹ̀mí bá ń lọ sánmọ̀ kí mo bẹ nínú àwẹ̀ ọ̀rọ̀ ni o àkọ́kọ́ kọ́wọ́ ẹni tí ń sọ̀rọ̀ náà anabi wa Muhammad ìjẹ́ òlà anabi ṣe tí ò dá tí sẹ́yìn ó wà lọ sánmọ̀ wí fún mi anabi ń sọ yìí kó lè jẹ́ tají fẹ́mi àti rẹ̀ kẹ́yìn náà lè mọ ìyẹ́ ọlọ́run kẹ́sì lè mọ̀ yí pé ohun tó àlálì kìámọ̀ ní dáadáa àtìtẹ́ rẹ̀ ní ayé ni kẹ́yìn mọ̀ yí pé bó bá kẹ̀yìn nìkan níbìkan ó wájú owó ẹ̀yìn ó wọ̀ tó owó tí ó rẹ́ nìkan ọlọ́run lẹ́kejì rẹ̀ níbẹ̀ kẹ́ lè mọ̀ yí pé ohun tó lọ́run torí rẹ̀ dáyé ìjọsìn ni kì í ṣe ohun tẹ́ fi lẹ̀ nígbà kan tó wà tó pé tó bá ti yá anábì lóhun kó ń wà nú àwẹ̀ tíjẹ́ tòun fi ń lọ sánmà jẹ́wọ́ ti wo ra rẹ̀ pé oríṣiríṣi òlú yẹ kó wọ́n wà lákòókò yẹn tíjẹ́ òfin máa lọ sánmà tí ẹ bá ọ tó bá jẹ́lé ọtí ló wà torí tí ó lọ sánmà ìyẹn ló dájú ìyẹn lè tó ọlọ́run sáyé májèlé ìṣìná ló wà iṣẹ́ rẹ̀ ti ń lọ sánmà pẹ̀lú ìṣìná nìyẹn ó rí i pé jákujàku ní iṣẹ́ rẹ̀ bá kò ńlẹ̀ ní fi ń lọ sánmà bóyá orí ẹsẹ̀ ló fi tẹ́lẹ̀ lọ́ọ̀dí òfófó ìyá gbé borùn bàbá gbé fìlà bẹ́ẹ̀ ní iṣẹ́ rẹ̀ ó mọ̀ lọ sánmà tó akẹ́yìn tó ṣe pé bẹ́ẹ̀ ti ń gbàwẹ̀ kí iṣẹ́ yín lè lọ sánmà bẹ́ẹ̀ lẹ́wà lẹ́nu kẹmọ fòrò àwọn èèyàn lọ sídìí ohun tó dáa kẹmọ kan tí ò dáa fáwọn ènìyàn bẹ́ẹ̀ lẹ́wà nídìí sàrà ṣíṣe bẹ́ẹ̀ lẹ́wà nídìí ọ̀rọ̀ tó dáa nígbà yẹn ẹsẹ̀ tí ọmọ gidi lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ gbìyànjú o gbogbo òdodo tọ́lọ́hun ní kó mọ̀ dé sí ìgbésí ayé yìí ìkẹ́ ọlọ́run ni o nínú àwọn tẹ́jọ́ dìde ọ̀dọ́ nínú fámìlì nílé ìwé nílé kéwú níbi iṣẹ́ nínú ìlú ládùúgbò jákujàku yìí ẹlòmíì ti gbé tiẹ̀ lọ
sórí ọ̀tún okù láyé tí ṣàbánù ọdún yìí tó bá ọ láyé tó sì wà nù palẹ̀mọ́ Ramadan jẹ́wọ́ náà yìí sọ fúnra rẹ̀ pé bí Ramadan tó ti ń bọ̀ ò ní bá òun láyé kó wàá bẹ̀ lọ́hùn gidi kí tọdún yìí kó bá ọ láyé kó bẹ̀ lọ́hùn gidi pé ṣàbánù yìí kó rí ìjọsìn tó pọ̀ ṣe ń bẹ̀ bàbá ní ṣe ìjọsìn nínú ṣàbánù àwẹ̀lẹ̀ ànábì gbà ń bẹ̀ ló pọ̀ jù lẹ́yìn náà ànábì ò ṣe gangan lọ́tọ̀ níjọsìn ọ̀tọ̀ ní o èyí ni ò bá jẹ́ níbà ṣókí ìtají wa tòní nínú àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ nípa Sha'ban. Bákan náà àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad tá a fi palẹ̀ mọ́ oṣù Ramadan èèyàn rúsì ọlọ́run a sọ níbẹ̀rẹ̀ ètò yìí wípé mi ò gbọ́ òsì o mo gbọ́ mi ò gbà ni ó wà agbọ́mọ́gbà nìkan ni ó kù ni ó jẹ̀bi ọlọ́mọṣẹ́mi àtẹ̀yìn ládọ́rùn gbòótọ́ atọ́rọ́ fáwọn bàbá wa àwọn ọmọ bàbá wa ajé safe àríkọ́ṣe super ajé Abdulrazak àti gbogbo ẹ̀yin tó kù náà ajé Yakubu ajé Musa àtàwọn obìnrin nù yín ọba tí ó ti fi ọ̀nà dáadáa yìí fi mà yín ṣìtánì ò ní yọ yín kò lé inú rẹ̀ láíláí ó lẹ̀ ń náà tí ì ṣe chẹ́ngì àdéhùn ọlọ́run gbẹni tó bá ṣerú ẹ̀ òun mọ̀ ṣàdìpẹ̀lẹ̀ ẹ̀san rẹ̀ ní abẹ́lọ́run káwọn ọmọ ojogún èyí lọ́dọ̀ tìyín náà atọ́rọ́ fún dókítà wa Sheikh Abdulrahim Shitu Thani kò easy fẹ́niyàn kí ó mọ̀ lọ́ọ̀tún kó lọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn tọkàn ò sì bàjẹ́ yóò ti bàjẹ́ lónìí kò ní dọ̀là kó padà bàjẹ́ ọba tó ní dáàbòbò yóò máa bá wa dáàbòbò yín akín kú bẹ́ẹ̀ tí ń tò tó sì ń tò abẹ́lọ́hùn kó jẹ́ kó mọ jogún èyí náà lọ́dọ̀ tìyín náà bẹ́ẹ̀ ti jogún rẹ̀ lọ́dọ̀ bàbá àtọ̀rọ̀ fún àwọn tẹkinísíàn wa níbi ìlákòólé kan iṣẹ́ yìí ìṣekọ́ dánmọ́rán bí ẹni pé iṣẹ́ ọ̀dẹ̀dẹ̀ tiwọn náà ni tó àwọn náà ò déédéé múra sí bẹ́ẹ̀ bí ibà ṣe pé àwọn náà ń retí ẹ̀san kan lọ́dọ̀ ọlọ́run abẹ́ ẹni ọlọ́run kẹsàn-án kí á mọ̀ tó dé jaburata ẹ̀san ayé náà mo jẹ́ fi ṣe yìí fi bóyin aláàánú ọlọ́run àtọ́ fún gbogbo àwa ọmọ tó àwọn àfà àwọn imam tí ń wáyé yìí ìgbàláyè tẹ́ fi múra àti wá ṣe wá sí bí kì í ṣe ohun tó rọrùn ayé ò ní fún máa yín láíláí pẹ̀lú ògo ọlọ́run àtàánú ọlọ́run àtọ́ fún ìlú tá a wà ọlọ́run ìlú yìí ìlú ìfọ̀kànbalẹ̀ ni mọ́ padà sọ́dì ìlú ogun fún wa bá a ṣàfọwọ́fà rẹ̀ mọ́jọ́ tó wà lọ́wọ́ gbogbo àwọn tí ń darí wa ọlọ́run bá wa dúró tì wọ́n bá wa san wọ́n lẹ́san dáadáa èyí tí wọ́n ń ṣe ní dáadáa fẹsẹ̀ wọn lẹ̀ lórí ẹ̀ ibi tí wọ́n kù sí bá wa tún wọn ṣe wọn láti kọ̀rọ̀ ṣe ọlọ́run abẹ́ ẹni ọlọ́run fọlá rẹ̀ fi bẹ̀ ọ́ àwọn kan ti ṣe báyìí wọ́n ti lọ ọlọ́run ṣàrìjánà lábọ̀ wọn àwọn kan ni wọ́n dààmú wọ́n ṣe wàhálà lẹ́yìn tiwa náà níbi kálí mọ́kéwì abẹ́ ẹni ọlọ́run tí wọ́n ti lọ ṣàrìjánà lábọ̀ wọn abẹ́ ẹni ọlọ́run fọlá rẹ̀ fi bẹ̀ ọ́ bó tó fi bẹ̀ ọ́ iléeṣẹ́ yìí ìlọsíwájú tí ó ń bá mọ́jọ orí fàṣẹyìn láíláí wọ́n láti àdánwò tí mo ń báyàn tẹ́ fi ṣe ọlọ́run lẹ̀ ọlọ́run mọ́jọ bẹ́ẹ̀ nìkan nínú wa wọ́n láti kòṣó rẹ̀ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته ولله